Ẹ káàsán gbogbo ọmọ Yorùbá. Mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí òkun. Mo sì kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ ní gbèrí ọ̀sà. Ọ̀dẹ̀ ọ̀dàbí. Baálé eléyìí mo kí yín. Ìyálé eléyìí mo kí yín. Gbogbo ẹ̀yin màjèsín, gbogbo yín mo kí. Bá ṣe dákọ̀ màjèsín yìí, àwọn oní Yorùbá Èkó wọn ò gbọ́ rí. Àwọn wo làwọn bàbá wa pè màjèsín? Ọmọ wẹ́wẹ́ ní jẹ́bẹ̀. Bọ̀dá akọ̀wé àti ìdílẹ̀kẹ̀, gbogbo yín mo kí o. Àti sọdún parí. Ó wá kún ọdún èwe. Ọdún èwe ló kù báyìí. Torí pé ọdún èwe yìí Ọlọ́run má jẹ́ ayọ̀ kí wọ́n dẹjú tìjú kí wọ́n fi wó nípa. Ẹ bèrè pé kí lọ́dún èwe? Owó oṣù kú ọmọ. Owó oṣù kú. Owó iléèwé. Ògidì ọdún gan la ṣe mú yìí. Ẹ gbọ́. Táwọn tíṣà wọn máa lé àwọn ọmọ pé ọ̀yá ẹ lọ gbowó owó ẹ̀kọ́ yín wá. Gbogbo ẹ̀yin òǹbí, gbogbo àwa òǹbí, ara òní ni wá o. Ara kì í nẹja nú omi. Ara kì í ní ọ̀ọ̀nì gidigba lálẹ́ odò. Gbogbo ọjọ́ tí èèyàn bá ń bẹ́ ọ̀gẹ̀dẹ̀, tòmẹ́tòmẹ́ ni wọ́n máa bẹ. Gbogbo ọjọ́ táwọn ọmọ wa bá ń pè wá, a máa jẹ́ towótowó ni. A máa jẹ́ tọ̀làtọ̀là. A máa jẹ́ tàlàáfíà ara. Àmín. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tí wọ́n bá ní ọdún tí wọ́n fẹ́ ṣe, a máa pè ní ẹ̀rin dún. Wọ́n ní tó bá dìgbà ẹ̀rin dún, wọ́n sọdún. Bóyá bí ọdún Ọ̀ṣun ni wọ́n fẹ́ ṣe ni, ọdún ìlú kan ni wọ́n fẹ́ ṣe ni, wọ́n fẹ́ ṣàdúrà ní ìdílé ni, wọ́n ní wọ́n fẹ́ sọ̀rọ̀ ìdílé kan ni, wọ́n ṣe àjò, wọ́n á pín fún kálukú. Wọ́n ní kálukú á máa bù wàrà. Ẹni wọ́n ṣe ń gbẹ́rẹ́, ẹni wọ́n wẹ̀ lágbo, ẹni wọ́n wẹ̀wẹ̀ odò fún. Ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ lé yín? Wọ́n ò ṣe bẹ́ẹ̀ lé yín. Wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ lé yín o. Ìwé lọ kà níwé wá ń kà ọ́ padà. Ọmọjọ́ tó ti kàwé. Sórí iṣẹ́ torí mi wọ́n lé ọkọ mẹ́rin ni. Bọ̀dá akàwé. Wò mí. Tí wọ́n bá lò ó léèyàn, àwọn èèyàn ṣe tán láti lé ọ. Ọlọ́run má jẹ́ ayé ó lé wa ní ẹrù wa. Kì í sọ̀rọ̀ obìnrin nìkan o. Ìwọ tó ọjọ́kùnrin gan tó ń rí ṣe. Iṣẹ́ rẹ̀ lọ́kọ́ o. Ọ̀dà àmú tó fi kọ́ṣẹ́ o. Ọwọ́ rẹ̀ wá jí. Ìwọ nìkan lọ ń rà yìí. Ọ̀ ń kọ́lé. Ọ̀ ń rọkọ̀. Sọ̀rọ̀ pọ́dọ̀ máa wà tẹ́jọ́ rìn ni. Wọ́n ń sọ̀rọ̀ rẹ lẹ́yìn. Wọ́n fẹ́ kó ṣubú. Bí wọ́n ti wá ń jẹun lọ́dọ̀ rẹ, wọ́n fẹ́ kó dẹni ẹ̀yìn kó máa tọrọ lọ́dọ̀. Gbogbo ojú tí ń wò mí ẹ̀ ní tọrọ jẹ. Ṣé ríṣẹ́ tí mo fẹ́ fún yín yìí? Mi ì fílẹ̀ fún yín torí kẹ́ ẹ bẹ̀ mí o. Kárọ̀ dẹ gbogbo wa ni. Àìmọ̀ àgbàlagbà bá sọ̀rọ̀ ní ọ̀jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwa ìwé òde òní kárí nǹkan gidi gbà lọ́wọ́ àwọn àgbà àtijọ́ mọ́. Òpònú ẹlòmíì ò ká gbóná ní ọmọ àwa kì í ka ìgbàdí bàǹtẹ́. Tani tó ń wáyà kiri mọ́? Ọ̀dẹ̀. Ṣíọ̀. Gbáyà ló kájọ́wọ́ ọlọ́pàá ọ̀tẹ̀ ọ̀ ń lo ẹ̀wọ̀n. Ṣùgbọ́n lórí tàbí kan pé kọ́ ọmọ nìyẹn o. Mi ò sọ pé kọ́ ọmọ nìyẹn o. Torí àwọn eléré ibú mo tọ́jú ẹ̀. Bẹ́ẹ̀ ni. Sáyẹ́ǹsì Yorùbá ni.
ó fi ṣéèfù ara ẹ̀ tójú ilẹ̀ bá le. Ṣe rí ohun tí mo fẹ́ fún wa yìí, èèyàn ẹyọ kan ò lè dá a ṣe, èèyàn ẹyọ kan ò sì lè lò ó, 100 èèyàn lè lò ó. Pásítọ̀ ẹ súnmọ́ bí, ẹ̀yin tẹ́ ń jáwé légbò ẹ súnmọ́ bí, ẹ̀já kọ́ra wa láṣìírí. Èyí èso ogun inú ìwé o, a ó jó pọ̀, a ó gun pọ̀, a ó lọ́ pa, a ó wá sá. Tested and confirmed òun lélẹ́yìí. Èmi ò exaggerate nǹkan kan fún ọ torí kò sí ohun tí mo fẹ́ gbà ń bẹ́. Lọ dán o, ó sì dúpẹ́. Ìyá àwọn yín tí ń bẹ lu èbò ẹ ṣe fún wọn, kò sí bí wọn ó ti rí wọn tá a kàkalẹ̀ yìí fún yín. Ẹ ṣe ẹ fi ránṣẹ́, ẹ gbé ránṣẹ́ ìṣẹ̀lẹ̀ kó gbé fún wọn, wọ́n máa já sára. Ọ̀gbọ́ ọ̀yá ẹ lọ bá ń wá orí ọ̀ka mẹ́ta, orí ọ̀ka tó pé mẹ́ta, orí èrè tó pé mẹ́ta, orí olóńgbò mẹ́ta, ọ̀gà gbígbẹ mẹ́ta, ẹyẹ ẹ̀gà akọ mẹ́ta, ẹyẹ kòwé dúdú mẹ́ta, ìkóòdẹ tó jòrìjínà mẹ́ta. Ọ̀gbọ́ odidi atare mẹ́ta, obì àbàtà, ìbá jẹ́ olójú mẹ́rin, ìbá jẹ́ olójú mẹ́jọ, ó ṣáà ti jẹ́ mẹ́ta. Ẹ ti tọ́jú ẹ̀. Ògún dé, Ògún ti dé. Ọ̀gbọ́ Ògún ti ṣe kí ni? Ògún dé. Ẹ wá lọ tọ́jú ewé ajé yọpọ̀. Ewé ajé yìí ni ó wà nísàlẹ̀ àgbàdà. Ẹ kó gbogbo àwọn èròjà yìí, ẹ kó lè. Ewé ata ìbílẹ̀ táwọn bàbá wa ń pè ní ata ìjọsìn. Májẹ̀mú tó wà ńbẹ̀ ni pé ata yìí ti gbọ́dọ̀ taná. Ata yìí ó ti tan iná, pé ó ti taná rẹ̀, ó ti fẹ́ so. Ẹ wá ja ewé yìí tìtàná rẹ̀ yẹn, ta nídìí nìyẹn. Èèyàn wá kó lórí iṣẹ́ yìí, ẹ wá bò. A fi epo yí àrò, a fi yí ká. Ọmọ ìyá mi ẹ jó. Ẹ wá dà sí méjì. Ìdá àkọ́kọ́ ẹ pò mọ́ṣẹ́ pẹ̀lú lọ́fíńdà oríṣi mẹ́ta. Ẹ̀mẹ́ta lèèyàn máa ń wẹ̀ láàrin oṣù. Sórí ìdá ẹlẹ́ẹ̀kejì, gbogbo ohun tó bá fi lo nǹkan ni ọmọ ẹ lò. O lè bọ́ìlì omi gbígbóná. Ẹlòmíì lè lérò pé nígbà àwọn ti dákọ̀ omi gbóná yẹn, bóyá ṣìnáàbù mọ́ dákọ̀, ìdákọ̀ ṣìnáàbù o. Ṣùgbọ́n gbogbo ohun tó bá mọ̀ pé ńlọ máa fi lo nǹkan fi lò. O lè fún yín lá, o lè fi mílíìkì lò ó, o lè fẹ̀kọ́ gbóná lò ó tọ̀. Èèyàn lò. Tó bá lo tẹlẹ́kọ̀ yìí tàbí ohun tó bá ń fi lo tẹlẹ́bu yẹn tó bá lò, rí i pé o ò súnmọ́ obìnrin o fún odidi bí ọjọ́ méje. Ó lágbára díẹ̀. Ó lágbára. Gbogbo ẹni tó bá lo iṣẹ́ yìí láyé, bó ti dáa fún tẹ́lẹ̀ yóò tún máa dáa fún. Kì í jẹ́ kọ́nà èèyàn ó dí. Èyí làwọn àgbàlagbà ń pè ní pẹpẹ ajé. Pẹpẹ ajé òṣó tútù ni.
ẹ lọ dán wò, ẹ sì bá a bẹ́ẹ̀. Ọ̀dà àwọn èèyàn wá lè máa béèrè ọjọ́ orí wo ló lè lò ó. Ọmọ ọdún méjìdínlógún wọ́n má lò, ọmọ 18 years ẹ má lò, ó lágbára jù yín lọ. Tó bá ti kọjá 20 ọdún, bóyá 21, so sókè kó máa lò ó tọ̀. Lábẹ́ báyìí, ǹjẹ́ aláboyún lè lò ó? Aláboyún ò lè lò ó, ó léwu kó má lọ affect ọmọ inú rẹ̀, ó lè díẹ̀. Ṣé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́, ǹjẹ́ ó lè lò ó? Kò lè lò ó, kò lè lò ó. Táláboyún bá ṣẹ̀ṣẹ̀ bímọ, ǹjẹ́ ó lè lò ó? Kò lè lò ó. Májẹ̀mú bẹ̀ nù. Èèyàn 100 lè lò ó, èèyàn 100 lè lò ó. Èèyàn ò gbọ́dọ̀ lò ó kó má sọ pé òun ò fọwọ́ ba nǹkan rẹ̀ lọ́wọ́ fọwọ́ bá. Ìwọ tí ọwọ́ bá pọ̀ lára rẹ, kọ́kọ́ lo iṣẹ́ àwọn àgbàlagbà náà kó tó lò, torí ó ra àánú gbà, ó ra àánú gbà, ó ra àánú gbà. Lọ dán wò, orí kàbìtì yóò wọlé wá. Ìpolówó fún ọ o. Èmi sì ṣe eléwélégbò orí social media. Àwọn tó mọ̀ wá ti pẹ́. Ìsìgbà ayé YouTube dé yìí o, ti pẹ́. Ọjọ́ ọlẹ́bẹ ti pẹ́ nú olórin. Ìfilẹ̀ torí owó. Tó bá lò, tára bá dẹ̀ ọ́, onígẹ̀rí òkú olókù, fòkúlẹ̀, ìwọ náà ó kù. Èyí ọmọ ò ní kú, aya èèyàn ò ní kú, gbogbo nǹkan máa lọ ní gbẹdẹmukẹ. Ẹ lọ ṣe, ẹ ra àánú gbà. Bí mi bá lo nǹkan kì í jẹ́ lára mi, lọ dán wò, lọ dán wò. Ẹ̀mẹ́ta láàrin oṣù òun lèèyàn máa lò. Ẹ̀mẹ́ta ni. Ó dúpẹ́. Tó bá wá jẹ́ pé ẹni ọwọ́ pọ̀ lára ẹ̀ dáadáa ni, àbí pé bóyá bí ẹni tó wà nílùú òyìnbó tó ń lé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan, bóyá ó ti wà níbẹ̀ ti pẹ́, bóyá wọ́n ń bá a lo kóòdì ẹ̀, ó ti yé yín. Àwọn tó wà lọ́hùn ti understand mi. Bóyá wàhálà pọ̀, ẹnikẹ́ni yẹn máa lò ní ẹ̀mẹ́ta lọ́sẹ̀ kó lè tètè ra àánú gbà. Bẹ́ẹ̀ ni. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ogún ọmọ ọ̀dọ̀ àgbà. Àti kúrò láàárọ̀, àti wà lọ́sàn-án. Ọ̀sán yìí ọ̀sán wá fowó, ọ̀sán yìí ọ̀sán wá fọ́mọ. Orí gbogbo kó máa wọlé wá ṣe gbùgbé. Ẹ má fi ṣe ìṣàwọn. Ẹ̀yin òbí ẹni lọ́wọ́ ẹ̀kọ́ pamọ́. Ẹ jẹun fún yín pé kókó lẹ̀. Ṣé rí ọṣẹ yìí tẹ́ ẹ bá kó? Bàbá tó bí èmi inú ìkòkò ajere ní kó sí. Ó yẹ ń sọ fún yín, inú ìkòkò ajere ńbẹ̀ là á kó sí. Ọ̀nàkọnà lómi bá wọnú ajere. Orí ọ̀nàkọnà ni wọ́n máa wọlé tọ̀. Májẹ̀mú rẹ̀ nìyẹn. Àìkó sínú ìgbà oníkókó, àìkó sínú àwo, inú ìkòkò ajere ńbẹ̀ là á kó sí. Ẹni tọ́nà rẹ̀ bá wá jì nǹkan, bóyá aráàlú ìlú òyìnbó ni, nǹkan kan ni, ẹ wá dígí, ẹ kó sójú dígí. Wọ́n àmọ́ ń pè ní dígí, gíláàsì ní í jẹ́ bẹ́ẹ̀, mírọ̀, ẹ kó sójú ẹ̀. Ọ̀tàn yóò bára mu o. Ọyẹ mú nọ́mbà yìí ọ̀dọ̀ +234 80 32 98 3298. Tó bá ti pè é mi gangan ló pè, ìdọ̀ lóhùn.
tí n bá gbé mi ì sí níbi fóònù mi. Tí mo bá ń kọ́ tiẹ̀ bóyá mo ń receive call lórí àwọn fóònù yòókù ni. Fóònù mẹ́rin ní ń bá mi rìn. Bí wọ́n ní wọ́n bá fún mi ní fóònù ń gbà o. A máa fẹ̀mí ìmoore hàn. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa fún wa. Iná ò ní tán wọ́ yín. Àwọn tí wọ́n fún wa lówó dátà tàbí wọ́n fún wa pé èyí á gbé fún yín. Àwọn ọmọ olóore o. Kò ní dàrú mọ́ yín lọ́wọ́. Gbára Ọlọ́run. Arọ́ dẹ gbogbo yín. Arọ́ dè mí náà. Ẹ lọ ṣe é. Ẹ lọ ṣe é. Ẹnìkan kì í júbà fògùn sínú kú. N ta bá fi lẹ̀ fún yín. Ẹ̀yin náà fún ọmọ. Àrà ó sì dẹ̀ yín. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣàdúrà fún wa. Ó ti tán. Ó ti tán. Ẹ jẹ́ fún yín nọ́mbà kan sí +23481 33 155 111 +23481 33 155 111. Tẹ́ bá ti pe méjèèjì yìí tí mi ò gbé, mo bí sì ni. Ṣùgbọ́n tà kọ́kọ́ tí mo kọ́kọ́ pè yín, ẹ rí pé bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀, ẹ pè mí lórí WhatsApp ẹ̀. Ọ̀dà pọ̀. Ń gbé. Ẹ jẹ́ fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928. Tẹ́ bá ti gbogbo nọ́mbà Nàìjíríà mi tí ó lọ, mo sì lórílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Mo lè wà ní Benin tàbí kí n wà l'Abidjan tàbí kó jẹ́ Burkina Faso tàbí country mi bó ṣe jẹ́ nìyẹn. Ẹ fẹ́ bẹ̀ wá láwọn bóyá àjò kan ni àbí bákan ni. Wọ́n bẹ̀ mí láfọ̀ṣẹ. Wọ́n bẹ̀ mí lólúgbòhùn. Wọ́n bẹ̀ mí lóòka. Wọ́n bẹ̀ mí nígbàdí o. Wọ́n bẹ̀ mí lóògùn owó o. Má gbé déwájú mi. Tó bá fẹ́ kí n fún ọ lépè o. Má fi lọ̀ mí o. Má fi lọ̀ mí o. Wọ́n ní kíní kan tí n bá ṣe, àwọn kíní kan wọ́n máa gbowó wá. Irọ́ ni. Wọ́n bá ṣe kíní kan wọ́n máa kówó ń díẹ̀. Irọ́ ni. Ògùn owó tí ń bẹ tó dájú òun ni kò níṣẹ́ rẹ̀ lọ́wọ́. Kò sì máa gbìyànjú sí i. Tí ìdíwọ́ ìdènà ọba ti wà fún ọ, kò sí ohun tó ní kó má là láyé rẹ̀. Ọ̀tàn ọmọ ìyá mi. Ẹ bẹ̀ wá ṣẹ́kan ní abáyín fi DHL gbé ní ẹ̀yin lẹ́sàn-án o. Ẹ̀yin lẹ́sàn-án o. Ẹ fẹ́ béèrè nípa àkọsẹ̀já ayé yín ni ẹ̀ san-wó. Ẹ dákun iṣẹ́ kan báyìí ẹ fi sílẹ̀. Mo fẹ́ béèrè ìní dán lóhùn. Group kan bẹ́ẹ̀ tá ń pè ní private group. Ibẹ̀ ni mo ti ń dáhùn rú àwọn ìbéèrè bẹ́ẹ̀. Ó san owó ọ̀ní 5,000 naira. Tó bá jẹ́ Nàìjíríà 5,000. Tó bá jẹ́ Faransé 7,000 ó ti yé wọn. Àpò márùn-ún Faransé ń lọ sàn. Tó bá ti wọ yàrá àṣírí, ìtumọ̀ àlárẹ̀ ọ máa gbọ́ ọlọ́fẹ́. Ohun tó ṣe sí ọ gbọ́ ọlọ́fẹ́. Àmọ́ fẹ́ béèrè àjò mi ìta àti ẹ ti fi sílẹ̀, ọ̀fẹ́ lọ gbà. Tó bá jẹ́wó lóṣù, ayọ̀ ọ̀dánù o. Kò tó bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn public group wa, a ní public group tó jẹ́ 23 àbí kásá ní 24 torí 23 ní gbogbo ẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n a tún ti dá méjì sílẹ̀. À ń pè kan ní fèyí kọ́gbọ́n, à sì pè kan ní ayé kò tọ́. Mo sì jẹ́ nu. Yóò yẹ wá o. Kò ní yé ẹ lẹ́ o. Lẹ́mi lè máa pèrè pé ń bò lọ́dọ̀ mi ní orílẹ̀-èdè Benin dégà kan ni. Mo sì jẹ́ ni. Ẹ bá ti pe nọ́mbà Benin mi, á júwe fún yín. Yóò yẹ wá kò ní yé ẹ lẹ́ o. Ẹ̀yin èèyàn mi lórílẹ̀-èdè Burkina Faso, ẹ kú ojú lọ́nà. Má bí rọ́ṣẹ̀ méjì nísìn. Mo ti wà ní orílẹ̀-èdè Burkina. Yóò yẹ wá o. Kò ní yé ẹ lẹ́ o. Ire o. Ire o. Ire kàbìtì. Ilé gbogbo wa o.